Ìsọjí orí afẹ́fẹ́. Ah, ẹ mọ̀ wò pé lọ́tùn laṣọ áyán. Ẹ mọ̀ wò pé lọ́tùn laṣọ ìyẹ̀lẹ̀. Lọ́tùn laṣọ àwọn ìyá mi. Ìbẹ̀yìn àgbàlagbà o. Oṣó ilé mo ṣèbá o. Àjẹ́ ilé mo ṣèbà. Eégún ọ̀run, eégún ilé mo ṣèbà. Ìyá mi olúmúnúmú níyẹ́ mo ṣèbà. Ìyá mi afò níyẹ́ mo ṣèbà. Ìyá mi mìsún kún mo ṣèbà. Ìyá mi mìsún kí mo ṣèbà. Ó ìbà bàbá mi Edward Òrìṣàtọ́lá. Apẹkẹpẹkẹ òjò pa páànù. Ó mo ṣèbà gbogbo ẹ̀yin àgbàlagbà o. Èyí tá a bá túlẹ̀ lénìí, ẹ̀yin tó láyé ẹ bá wa tú ẹ sì má fi bi wá. Nítorí wípé èkúkú iṣu kì í hùn ọ̀bẹ. Gbogbo tá a bá ṣe má fi bi wá o. Ẹ jẹ́ ojú wa ṣe. Mo ti ṣètò yìí rí, ìsọjí orí afẹ́fẹ́ nígbà kan. Àwọn wòlíì wọ́n lọ rìpọ́ọ̀tù prógrámù yẹn. Facebook sì yọ prógrámù yẹn fúnra ẹ̀. A tún re-upload. Wọ́n tún yọ. Wọ́n wá ní lónìí yìí o, a tún tẹ̀síwájú. Kí ló ń bí wọn nú tán yọ? Mo ní ìsọjí orí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì àwa là ń ṣaríran wò mọ́ fún wọn. Tó bá jẹ́ pé tòótọ́ àwa là ń ṣe fún wọn tá a sì ń lò ó tí sì ń jẹ́ fún wa, kí ló dé táwa náà ò lè dán wò? Lórí ètò tòní tó bá tásìkò ẹ máa pè, ẹ máa mú nọ́mbà á sì máa dá yín lóhùn. Níbi táwa bá dénú ayé bá a bá gbọ́wọ́ èèyàn lásán, ó yẹ ká lè sọ 60% nínú ìṣòro ayé ẹ̀ tí ò tí dákọ rẹ̀ fún wa tá a wo nǹkan kan fún, a kàn gbọ́wọ́ ẹ̀ lásán. Tó bá jẹ́ àsìkò tá a wà lásìkò àyìgúnwà tá a wà lásìkò àṣẹ, téèyàn bá ló mọ̀ tó jẹ́ la, béèyàn bá ti ń bọ́ ọ sọ̀rọ̀, ó yẹ kó lè máa mọ ibi tí ń lọ, ó yẹ kó lè máa mọ ibi tí nǹkan dé, ó yẹ kó lè mọ ibi tí ń ṣẹlẹ̀. Tá a bá sọ pé òmọ̀ wà, aríran wà, ṣé wọ̀ gan ni láà? Só tiẹ̀ lórí, só tiẹ̀ mọ bí ṣe ń ṣiṣẹ́? Tí n bá sọ wípé èmi ni mo dá èèyàn lóhùn lọ́run láyìn lẹ̀, ẹlòmíì lè má gbàgbọ́. Béèyàn máa dáyàn lóhùn lọ́run láyìn o. Ẹ máa mú nọ́mbà ní sì máa fi dáyàn, nọ́mbà ní fi máa dáyàn lóhùn gbà yẹn. Èmi lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá a lẹ̀. Kó tó di pé gbogbo àwọn babaláwo, àáfàá, wòlíì, olúkálùkù náà wá bẹ̀rẹ̀ sí í ṣe. I'm the founder. Orí péjì tá a ti bẹ̀rẹ̀ nígbà yẹn, ó ní problem pẹ̀lú Facebook. Wọ́n la ṣiṣẹ́ kan náà fi sanction péjì yẹn nígbà yẹn. Tó fi ń dàbí ẹni wípé péjì wa ò tí ì gbéra tó. Ẹni mọ̀ wípé ẹ̀ tó lóun bẹ̀rẹ̀ nǹkan péjì rẹ̀ ni ò tí ì gbéra tó yìí. Ni ò tí ì gbéra tó. Ṣùgbọ́n orí péjì tèmi gangan kọ́ mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn. Ọjọ́ tí mo ṣe program yẹn, àwọn oṣù kankan mẹ́mí ìfẹ́ lè fọwọ́ kan fóònù tí kọ́ọ̀lù fẹ́ da orí fóònù rú. Pé no, èèyàn tó lè gbé rẹ̀ tàbá oní tó kọ̀nfàmù lọ́wọ́, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí dáyàn lóhùn, kẹ́ tó bẹ̀rẹ̀ sí pè wọlé. Kí ló fa ọ̀pọ̀lọpọ̀ ogun sínú ayé èèyàn? Ẹja kọ́ sọ̀rọ̀ sí ti. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo èèyàn kọ́ níyàn ràn lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ látara pé ó ràn èèyàn lọ́wọ́ ló fi wọnú ìdè. Tó bá sọ fún èèyàn wípé gbogbo èèyàn kọ́ níyàn ràn lọ́wọ́, tó bá ti ná gbogbo èèyàn lọ́wọ́ àwọnú ìdè, ẹlòmíì lè mọ̀ wípé ṣùgbọ́n náà ni a máa ràn èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àwọn kan a dá wọn láti wá fòṣìlú ayé ni. Ẹni tá a dá láti wá fòṣìlú ayé,
tí wọ́n fẹ́ mú kúrò nínú òṣì bọ́ sínú ògo tó ò ní fara gbọ́fà. Àkọ́kọ́ nu àwọn kan ń bẹ ayé ti lo gbogbo ògo wọn, ayé ti lo gbogbo ìràwọ̀ wọn, àwọn tó ṣáájú wọn, àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ti lo ògo wọn, kò sọmọ tí ó jáde nínú léhun tí ó ṣoríire. Ìwọ wá fẹ́ sọmọ nínú léhun dolóríire. Orí wípé okùn tó dí kókó téèyàn bá fi ẹ̀lẹ̀ tú ó ṣeéṣe kó já mọ́ èèyàn lọ́wọ́. Ẹlòmíràn mọ̀ wò pé ọ̀rọ̀ ohun mo tún sọ yìí. Bójú okùn bá ta kókó ó ní bá a ṣe fẹ̀lẹ̀ tú. Ni wípé àwọn bàbá wa ń jọ̀wọ́n àná tí wọ́n bá rí wípé eléyìí o àwọn ayé ti lògo rẹ̀, bóyá àwọn bàbá wọn ti lògo wọn, kò sẹ́ni tó lè jẹ́ èèyàn láyé, wọ́n lè wá máa wá tọ́jú ẹ̀, wọ́n lè foṣù mẹ́ta tọ́jú ẹ̀, wọ́n lè fọdún mẹ́ta tọ́jú ẹlòmíì, wọ́n lè tí ó bá ṣe sùúrù yóò padà wá bọ́, nítorí pé àwọn bàbá yẹn máa tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá lónìí wá lọ́la, wọ́n máa fún un ní nǹkan náà ni o. Ìtókù ni pé kìnìún yìí ló ṣe báyìí, lọ ṣe báyìí, lọ ṣe báyìí, lọ ṣe báyìí. Wọ́n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ojú okùn tó dí yẹn. Wọ́n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ojú okùn tó dí yẹn títí tí wọ́n fi bá a rí i tú tán. Ṣùgbọ́n ní ìsìn ayé ń kánjú, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ ibi tó ń tọ́ wà gan. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ibi tí òótọ́ ọ̀rọ̀ wà. Ẹ pè mí wọlé o, nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83. Màá dá yín lóhùn live lénìí. Ẹ máa pè mí ẹ sì máa mú nọ́mbà from 1 to 16 ẹ máa mú nọ́mbà mẹ́ta. Nọ́mbà from 1 to 16 ẹ máa mú nọ́mbà mẹ́ta. 080 30 45 63 83. Àwọn bàbá wọ́n mọ̀ wá fi ẹ̀lọ̀ wọ́n mọ̀ fi tú, wọ́n mọ̀ fi tú, wọ́n mọ̀ fi tú, wọ́n mọ̀ yàn èyí tó jẹ́ pèsè, èyí tó jẹ́ sàárà, èyí tó jẹ́ tutù, èyí tó jẹ́ ògùn, wọ́n mọ̀ wá lò díẹ̀díẹ̀ títí tí ó fi padà dèèyàn ọ̀tún, títí ó fi wá yàtọ̀ nù léhùn. Gbogbo èèyàn kọ́ níyàn ràn lọ́wọ́, gbogbo ẹ̀dá sì kọ́, gbogbo orí sì kọ́ léèyàn yàn jẹ. Àwọn orí kan bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá yàn wọ́n jẹ wọn ò lóògùn o, wọn ò ní ṣàṣe o, ṣùgbọ́n bó bá sì lè wù kọ́ ga tó tọ́ ọ bá ti yan orí yẹn jẹ wàá wálẹ̀. Àwọn ẹ̀dá bẹ̀m̀bẹ̀nú ayé àdámọ́ wọn tí wọ́n ní. Ṣé mọ̀ wípé wọ́n ní orí ẹlòmíì ó jà ju èpè lọ. Orí rẹ̀ ó jà torí wípé èèyàn jẹ. Kò wá sí bẹ́ẹ̀ ni tó bá sì lè wù kọ́ ga tó kọ́ yan ẹni yẹn jẹ, kò sí ohun tó lè wù kọ́ jẹ́ láyé, gbogbo tó bá kójọ ó sì parẹ́ lójú rẹ̀. Àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wà. Lórí wípé gbogbo èèyàn kọ́ léèyàn ràn lọ́wọ́ la wà. Kì í ṣe gbogbo èèyàn ló lè ràn lọ́wọ́ o. Iná ni gbogbo àwọn tí ń gba owó fún èèyàn lọ́nláìn, ẹlòmíì ń fara gbọ́fà látara ẹ̀. Ẹni táyé tá a ti kọ òṣì mọ́, tá a ti kọ́ pé yóò lò rádaràda ni táwa fẹ́ sọ de èèyàn. Ǹjẹ́ àti ẹ̀ ti tọ́ wò, ṣáà ti gbàdúrà sí wò, ṣáà ti béèrè wò, sọ́nà ni ṣáà ní fara gbọ́fà. Ṣé gbígbé òun dìde tiẹ̀ ṣé kò ní fa ìràwọ̀ tiwa wálẹ̀? Ẹlòmí ò gbẹ́lòmí dìde yóò dìde o, bó bá sì ti gbé dìde tán òun ó sì mọ̀ wálẹ̀. Ni àwọn bàbá wa fi ní oore níwọ̀n, lolórin kan fi ní rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Kì í ṣe wípé kò dá kéèyàn ó ṣoore, ẹ má sì mí gbọ́ o. Tẹ́ bá lọ ní ológun tó wò pé ẹ kọ́kọ́ sí sàárà náà, ẹ kọ́kọ́ pẹran náà, ẹ kọ́kọ́ padìẹ náà, ẹ kọ́kọ́ bọ Ògún náà, ẹ kọ́kọ́ bọ Èṣù náà, Ṣàngó lẹ kọ́kọ́ bọ,
kíní kan lẹ́kọ̀ọ́kọ́ ṣe ó mọ tó ń ṣe o ó ní tó kọ́kọ́ tì síwájú ni o kóhun gangan mọ́ bá fara gbọ́fà in tó ti ṣe yẹn gbogbo iṣẹ́ tó bá lò fẹ́ nìyẹn kò ní jí ó fara gbọ́fà nítorí wípé ó ti fi tèṣù fésù ó ti fi tàwọn ìyá mi fáwọn ìyá mi ó ti fi tàwọn àgbàlagbà fún tàwọn àgbàlagbà ó ti tọ̀ bí wọ́n ti tọ̀ ó ti rìn bí wọ́n ti rìn kó lè bá a rí bó ṣe yẹ kó rí. mo fọlọ́n bẹ̀rẹ̀ bá ń ṣí àláìfù yìí ẹ pè mí wọlé láìsí tó wá ti tásìkò ṣùgbọ́n ẹ ká máa sọ̀rọ̀ sí tìǹdà kọ̀ọ̀kan. ó àmọ̀ ní dààmú ọ̀pọ̀lọpọ̀ wọnú ìdè látara ìbálòpọ̀ ṣe rí gbogbo ọkùnrin tó ṣubú lónìí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tí wọ́n mú jò ní ara bí wọ́n ti ṣubú lára obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin látara obìnrin náà ti ṣubú nípa fífi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí ìfẹ́ gbogbo ń tá a ní la lè fi sọ̀rọ̀ nítorí pé a nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àṣírí tó yẹ ká fi pamọ́ gbogbo ẹ̀ la gbé jáde gbogbo ohun tí ó yẹ ká fi hàn la fi hàn gbogbo ohun tí ó yẹ ká fi lé lọ́wọ́ a fi lé lọ́wọ́. ara ibi tí ọ̀pọ̀lọpọ̀ alágbára ilẹ̀ Yorùbá tún ti ṣubú ṣe ń sọ fún yín yàtọ̀ sára obìnrin gbogbo alágbára ilẹ̀ Yorùbá tán bá ti ń interview ń gbogbo ìgbà yóò ṣubú gbogbo alágbára ilẹ̀ Yorùbá tó bá ti lè sọ̀rọ̀ jù yóò ṣubú gbogbo ẹ̀yin alágbára ibi wọ́n ti ń mú yín nípa interview ni gbogbo oníròyìn tí bá ti ń wádọ̀ yẹn mọ́ grant interview mọ́ ayé ò ní mú gbogbo alágbára o gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ayé ò ní mú yín o wọn ò dákọ ẹnìkan ṣùgbọ́n tí wọn náà bá ti mọ̀ pé alágbára ilẹ̀ Yorùbá ni ọ́ ṣọ́ra lórí ọ̀rọ̀ sísọ ibi ọ̀rọ̀ sísọ láyé ti mọ ibi tó kù sí níbi ọ̀rọ̀ sísọ láyé ti mọ ń tọ́ jẹ́ níbi ọ̀rọ̀ sísọ láyé ti mọ ń tọ́ wọ̀n níbi ọ̀rọ̀ sísọ láyé ti mọ ìrìn àjò ayé rẹ ibi tó dé ibi tó mọ ibi tó ti ń lọ ibi tó lọ orí social media lásán ẹlòmíì ti sọ gbogbo ọ̀rọ̀ sẹ̀mí ayé ẹ̀ ń bẹ̀. À ń travel à ń kọ́ ọmọ wa travel on our way to airport on our way to this on our way to this new dawn new mansion gbogbo ẹni tí ò yẹ kó máa dírẹ́sì ilé rẹ ti máa dírẹ́sì ilé rẹ òdìpọ̀ ti gbé rẹ láyé lọ́wọ́ gbogbo ẹni tí ò yẹ kó máa nú yàrá rẹ wọ́n máa gbogbo kọ̀rọ̀ nú yàrá rẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti ń ṣe live TikTok ní specific area mo ń lọ léèwẹ̀ o mo wà ń léèwẹ̀ o mo ń make up lọ́wọ́ àpọ̀jù ọ̀rọ̀ ayé máa ń fi rẹ̀ sínú òde wọ́n jágbà wípé nípa ìbálòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fi rẹ̀ sínú ìdè gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàǹgùn gbogbo ọ̀pẹ kọ́ o gbogbo òbùkọ́ lèèyàn dó òbò kan lẹ́lòmíì dó ayé yọ̀ balance mọ́ tẹ́ ekú torí pọ́kàn dóbò lásán ìgbádùn ìṣẹ́jú márùn-ún ó sì bà gbogbo tó ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe wàhálà ó sì bàjẹ́ àwọn bàbá wa tí wọ́n ní adífádóbò yìí kárùn èrò pé rí wọ́n dàrú ni àwọn bàbá wa tí wọ́n gbòbè toyúntoyún ṣẹ̀rì pé rí wọ́n dàrú ni àwọn bàbá wa in táwọn bàbá wa ń gbàjọ wọn àná kò sọ́mọ ọ̀sìn tó lè gbà á àwọn bàbá wa fẹ́ obìnrin toyúntoyún oyún tí èso oyún wọn o oyún ẹlòmíì ni o àwọn bàbá wa wà ní yóò bí táwọn tó bá bí ti àlè tán wọ́n sì gbà á wọ́n mọ̀ wá tọ́jú rẹ̀ wọ́n mọ̀ tọ́jú oyún wọ́n mọ̀ tọ́jú ọmọ lọ́mọ kí ni wọ́n rí ìrìn àjò ayé ni bàbá mi rìn débẹ̀ wípé ó pàdé obìnrin kan o ọ̀nà ẹ̀gbin ló pàdé rẹ̀ o
tó bá sì wá pàdé ẹ̀ lọ́nà ẹ̀gbin àfi kó o ṣe sùúrù o nítorí wípé ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà ní oró inú ẹ̀ pé gbèje tó o bá ti ń fẹ́ tó o múnú rẹ̀ dùn tó o ń tọ́jú rẹ̀ ó sì máa rówó. ṣé mọ̀ wípé ìtọ̀sẹ̀ náà bá débẹ̀ gbólóhùn adífádógbò yìí kárùn òun la bá débẹ̀ ìrìn àjò ayé làwọn bàbá wa rìn débẹ̀ tán fi wò wípé ó sì gbọ́ lọ́mọ mẹ́ta ó sì gbọ́ lọ́mọ mẹ́rin wọ́n mọ̀ tọ́jú ọmọ lọ́mọ wọ́n sì mọ̀ tọ́jú wọ́n ìwòkà yóò bí tèmi ó wá lè jẹ́ pé ọmọ mẹ́rin ló kó wá ọmọ bìjẹ ọ̀kan lọ fún wọn wọ́n wàá tọ́jú ọmọ lọ́mọ wọ́n ò rè ọmọ lọ́mọ ó wá lè jẹ́ pé ọmọ lọ́mọ ni bàbá yẹn ó wà á jèrè lọ́jọ́ alẹ́ kó wọ́n jẹ́ wípé ọmọ tiẹ̀ gan èrè kékeré ní ọ̀jẹ̀ tàbí kó jẹ́ wípé ọmọ àlè tí obìnrin yẹn kó wá sínú ilé rẹ̀ tó gbà tó jòkó létí ń tọ́jú ó lè jẹ́ wípé àwọn ọmọ yẹn ní ó fa àwọn ọmọ ti bàbá gangan lọ́wọ́ sókè. mélòó ni wa ní à ń tọ̀ mọ́ mélòó ni wa ní béèrè ọ̀nà mọ́ mélòó ni wa ní ṣèwádìí ilé mọ́ àwọn bàbá wọn tó bá ti rọmọ tó fẹ́fẹ́ àwọn bàbá wọn wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n wá bẹ̀rẹ̀ yẹn wọ́n wá mọ wá tọ̀ wọ́n gbéṣẹ́ fálárinà ṣé wọ́n èyí ya wèrè ńlé wọn ṣé wọ́n máa ń pẹ́ ńlé wọn ṣé wọ́n máa ń lówó ńlé wọn ṣé wọ́n èyí tòṣì ńlé wọn. gbogbo àṣà yìí làwọn bàbá wa ń lò ń jọ̀hún ló fi ń dàbí ẹni wípé ìgbéyàwó rọrùn gbogbo ń tọ́ bá pàdé lójú ọ̀nà ìgbéyàwó wọ́n ti sọ fún àwọn bàbá wọ́n ti tọ́ wọ́n ní ibi tó ń lọ yìí àárọ̀ ó le o ó fara dà o ọ̀sán rẹ àtàlẹ́ rẹ bí ìgbà tí wọ́n ń sọ èèrà sínú ṣúgà yóò jẹ inú ọlá ló kù sí. ṣùgbọ́n ní ìsìn obìnrin gan ò wò ó mọ́ pé ṣé ìràwọ̀ ọkùnrin yìí tiẹ̀ bá tèmi mu sọ́kùnrin yìí tiẹ̀ lọ́jọ́ ọ̀la sọ́kùnrin yìí dáa sọ́kùnrin yìí jẹ́ èèyàn ṣé ọkùnrin yìí yóò sọ mí dé èèyàn ṣé tiẹ̀ rí fọkànbalẹ̀ ń bẹ àwò mọ́. kí ni dókítà ń wò bàbá yẹn ní pọ́nrán oko bàbá yẹn gùn ẹ̀yin gbọ́dọ̀ má fẹ́ ọkùnrin yìí oko rẹ̀ yìí gùn níta ń wá káàkiri ni ẹ̀kọ́ òdì ló sì mú wa ló sọ wá dì bẹ́ẹ̀. obìnrin kan àjọ ń sọ̀rọ̀ ọjọ́ kan ó nítorí pé ọkọ tóun fẹ́ ó lẹ́wà lòun fi fẹ́ òun mọ̀ báwọn jọ jìyà ní o torí pé kò sówó lọ́wọ́ wọn bí àwìn gàrí àwìn rẹ́sì náà ní ó nítorí ẹwà because of beauty kò béèrè ẹwà inú tọkùnrin ọba ti lówó tọkùnrin ọba finance ti hustle nígbà tó bá dé you won't believe wàá máa rí wàá túnbọ̀ pé ṣe lágbájá náà ni nígbà tẹ́wà yẹn bá dé when the beauty come out ìwọ yìí ṣe wá wo ọ̀pọ̀ òyìnbó tó fi dídùn ṣẹwà ó ronú ẹ̀ pé gbèje ó ṣe wá ro ọ̀la tó fi wá ń ro ìgbádùn ara ìgbádùn kíákíá ìgbádùn ìṣẹ́jú márùn-ún o lè fẹ́ olòṣìkọ́mọ rẹ náà tòṣì kíran rẹ ó tòṣì. mo sọ̀rọ̀ ọṣẹ́ kan jò ní mo ní mo fẹ́ máa ta ẹbu yẹn kékeré àwọn èèyàn sì ti béèrè fún kò ju orí èékánná báyìí lọ 200,000 ni gbogbo gbajúmọ̀ ló gbọ́dọ̀ ní láà gbogbo olówó ló gbọ́dọ̀ ní láà gbogbo olówó ló gbọ́dọ̀ ní láà gbogbo ọkùnrin tó bá fẹ́ ga tí ọ̀fẹ́ tó ti ga tí ọ̀fẹ́ wálẹ̀ ló gbọ́dọ̀ ní láà gbogbo ọkùnrin tó bá ti ń ronú pé òun fẹ́ ga tóun bá ga tán kí wọ́n ṣàgbákò látara obìnrin ó gbọ́dọ̀ ní láà nítorí pé tó bá ti níṣẹ́ yẹn láà ò ní kárùn lára obìnrin tó bá ti fẹ́ bá sùn tó kóore ọ̀bá ti lé òbó rẹ̀ gbàbọ̀dè fún ọnu ó ṣeé ṣe kó bóbìnrin yẹn sùn kó ọmọ jẹ́yàn mọ́ láyé.
làá fi sọ pé kó o tó di kó gun orí obìnrin tẹ ẹ̀tọ́ wò sọ́nà ni torí pé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ṣubú kó tó di pọ́kùnrin ọ̀bọ sùn wọn náà tọ́ wò sọ́nà ni tó ti tásìkò tẹ́ gbọ́n pè mí wọlé orí nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383 080 30 45 6383 ẹ má gbàgbé pé ìsọjí orí afẹ́fẹ́ ni a máa dá yín lóhùn live ẹ máa pè mí live a dẹ̀ máa wo ohun tí ń ṣẹlẹ̀ orúkọ mi ní báyìí láti báyìí mú nọ́mbà mẹ́ta from 1 to 16 tó bá jẹ́ pé èèyàn méjì péré náà ló lè pè wọlé tó bá jẹ́ pé èèyàn mẹ́ta náà ló lè pè wọlé ká tó kúrò live. ṣé wá rí lórí ìbálòpọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ojú oorun láyé ti kó ògo tiẹ̀ tẹ́ máa sọ fún ẹ wípé ìbálòpọ̀ ojú oorun ọ̀dá ó ní ìwọ fi ń flesh ni tẹ́ bá sọ fún ẹ pé oúnjẹ ojú oorun ọ̀dá ó ní oúnjẹ tí wọ́n bá gbé wá lójú oorun ẹ bílẹ̀ bá ti mọ oúnjẹ ẹni ìwọ lọ ra gbogbo ẹni tí bá ti ń jẹun lójú oorun ayé máa fi kógo èèyàn ni gbogbo ẹni tí bá ti ń jẹun lójú oorun ayé máa fi kógo èèyàn ni ẹ jẹ́ n gbé kọ́ọ̀lù yìí. Hello. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ṣé wà ń live pẹ̀lú mi? Bẹ́ẹ̀ ni sà. Orúkọ yín láti ibodè tí ń bá mi sọ̀rọ̀ sà. Akeem láti Adó-Odò. Akeem láti Adó-Odò. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Ó ní màá fi dá yín lóhùn. Number 5. Okay. Number 9. Okay. Number 10. Nọ́mbà 5 ń túmọ̀ sí wípé ẹ máa ń láwọn àlá tí ò nítumọ̀. Bí kéèyàn lálàá kó máa rántí. Bí kéèyàn máa jẹun lójú oorun. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ni sà? Bẹ́ẹ̀ni. Tí ń túmọ̀ sí wípé iṣẹ́ yín títí ń lo òkè tẹ́lẹ̀ ò fi bẹ́ẹ̀ lo òkè mọ́. Bẹ́ẹ̀ni. Àbí ò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ live la wà ẹ jẹ́ káwọn tó wà live ó gbọ́ wa. Bẹ́ẹ̀ni sà. Tí ń túmọ̀ sí wípé ìdíwọ́ àwọn àgbàlagbà ti wà ńlẹ̀ àfi kẹ́ ẹ múra. Bẹ́ẹ̀ni sà. Àbí ò rí bẹ́ẹ̀ ni sà? Bó ṣe rí nìyẹn sà. Ẹ wá lọ ṣe àkàrà elépo Okay sà. tó pọ̀ Okay sà. ẹ wá ṣàdúrà sí i. Okay. Gbogbo òdiwọ́ ẹni ibi lórí ọ̀rọ̀ ayé mi kó parẹ́ kí n má gbúrò ẹ̀ mọ́. Okay sà. Ẹ wá pè mí lẹ́yìn tẹ́ bá ṣe sàárà yẹn tán. Okay sà. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383. Ẹ má gbàgbé pé ìsọjí orí afẹ́fẹ́ là ń sọ̀rọ̀. Ẹ rí wípé à ń sọ wípé gbogbo ẹni tí máa ti ń ní ìbálòpọ̀ ojú oorun ó máa ń fa ìdíwọ́ ni. Ó máa ń fa kí gbogbo iṣẹ́ tí máa ti ń lo òkè tẹ́lẹ̀ kó má lo òkè mọ́. Ó máa ń fa kí gbogbo nǹkan ó dúró ti rí. Nítorí wípé ọ̀nà yẹn làwọn àgbàlagbà ń lò láti fi bá èèyàn wí. Jàǹkáríwọ̀ ojú oorun ara ọ̀nà tán lò ní o. Àwọn ẹni ibi tó tán fi ń kógo èèyàn tí jàǹkáwọ̀ bá ti ń kọ lójú oorun gbogbo ìgbà tètè ronú. Tí jàǹkáwọ̀ bá ti ń kọ lójú oorun gbogbo ìgbà tètè mọ tọ́kàn. Tí jàǹkáwọ̀ bá ti ń kọ lójú oorun gbogbo ìgbà tètè mọ̀ pé wàhálà ti dé, ogun ti dé. Hello. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ṣé ẹ wà ń live pẹ̀lú mi? Bẹ́ẹ̀ni. Orúkọ yín láti bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀. Aliu Mohammed. Aliu Mohammed láti ìlú wo sà? Láti Maiduguri. Láti Maiduguri. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Number 2. Okay. Number 11. Okay. Number 15. Wọ́n ń sọ fún yín wípé promise and fail wà ńlẹ̀ fún yín sà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà? Náà bẹ́ẹ̀ni.
wọ́n sọ fún yín pé kẹ́ ẹ múra o káyọ́ mọ́ fàìsàn dè yín mọ́lẹ̀. Naam. Wọ́n sọ fún yín pé oore ń bọ̀ wá fún yín sà. Alhamdulillah. Wọ́n lẹ́pàdé ọmọ obìnrin kan láìpẹ́ yìí. Naam. Wọ́n ní kẹ́ ẹ fà mọ́ra. Naam. Obìnrin náà mọ̀ra díẹ̀. Naam. Wọ́n ní tó bá rọ̀ yín lọ́rùn láti fi ṣaya oore bẹ́ẹ̀ fún yín sà. Ọ̀dà sà. Wọ́n wá ní kẹ́ ẹ wá lọ ṣe sàárà nǹkan tẹ́nu ń jẹ. Ọ̀dà sà. Wípé oore tí mo fọkàn sí àti èyí tí n fọkàn sí kó wọlé fún mi. Àmì ẹ̀ sà. 08030456383. Nọ́mbà mi mú ni mo fi bẹ̀rẹ̀ àdáyàn lóhùn online. Iná ní tí n bá ń dáyàn lọ kò sígbà tí mi ò lè dáyàn lóhùn lọ́wọ́ àfi tí n bá ti ṣetán tí ń dáyàn lóhùn. Tó bá jẹ́ pé tòótọ́ ló mọ̀ ń bẹnu ara èèyàn, aríran ń bẹnu ara èèyàn tí ń ṣiṣẹ́, ó yẹ kó máa dẹ́ lóhùn ní gbogbo ìgbà ni. Hello. Hello sir, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Yes sir, orúkọ tèmi ni Adéyẹmí Túndé sà. Ṣé wà live pẹ̀lú mi sà? Bẹ́ẹ̀ni sà, Adéyẹmí Túndé láti ìlú wo sà? láti Ìbàdàn ni sà. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Nọ́mbà 16 sà. Ẹ̀hẹ́n. Nọ́mbà mẹ́ta mo ní ẹ mú 16 nìkan lẹ mú. Ok, nọ́mbà mẹ́ta, Mm, nọ́mbà 1 okay. àti nọ́mbà 3. Wọ́n ní ẹ̀ ń gbìyànjú pẹ̀lú oògùn ṣíṣe díẹ̀ sà. Bẹ́ẹ̀ni sà, Ṣùgbọ́n dàbí ìwà pé oògùn ò ṣiṣẹ́ fún yín lásìkò yìí. bẹ́ẹ̀ni sà, Àbí bẹ́ẹ̀ kọ́ ni sà? bẹ́ẹ̀ni sà. Wọ́n wá ní ẹ múra o, páàrin ọ̀tá lẹ́wẹ̀ mọ̀mọ́ sọ̀rọ̀ ara yín fún èèyàn mọ́. Fojú sà. Ìkìlọ̀ ní tiyín, gbogbo oògùn tẹ́ ń ṣe tí òjò ṣiṣẹ́ ni wípé kẹ́ ẹ tó sọ ẹ ti sọ, kẹ́ ẹ tó yàgbé ẹ ti fọ̀. Fojú sà. Wọ́n wá ní ẹ ṣọ́ra, ẹ kó ẹnu yín jánu, ẹ bo ẹnu wọn ní ẹrú. Wọ́n ní tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí rúgbọ ẹnu nǹkan máa yàtọ̀. Fojú sà. Wọ́n ní gbogbo aṣọ kọ́ là á sá lóòrùn. Fojú sà. Ọkàn yín ó balẹ̀ o. Àmì sà. Ẹ lọ ra rèké pé ọ̀nà tó dídùn dídùn ní tìrèké kọ́rọ̀ mi ó dùn ẹ fi ṣe sàárà. Fojú sà. Ẹ rí i pé mi ò wo nǹkan kan, mi ò wọ ẹ̀ẹ́dínlógún, mi ò wo ọ̀pẹ̀lẹ̀, nọ́mbà ni. Nọ́mbà tí wọ́n sọ wò máa ra wọ́n wà kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú nọ́mbà tí wọ́n mú yóò mọ̀ wá túmọ̀ tí ń ṣe wọ́n kálá àṣínú atẹ́gùn rẹ̀ á tù jù báyìí lọ. Oh. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ mà o. Yes sà, á máa dúṣe o. Àṣẹ òṣè wà live pẹ̀lú mi mà. Bẹ́ẹ̀ni sà. Orúkọ yín láti ìlú olè tí bá mi sọ̀rọ̀ mà. Mọ́ríámọ̀ lórúkọ mi láti ìlú Èkó. Mariam láti ìlú Èkó. Bẹ́ẹ̀ni. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. 6, Okay. 8, Mhm. 15. Wọ́n lọ́mọ omi ni yín mà. Mi ò mọ mi ìdára mi mọ bàbá. Ẹ dára yín mọ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ máa ń lálàárọ̀ mi àbẹ́ ẹ̀ lálàárọ̀ mi ń dà kọ̀ọ̀kan? Rárá sà. Ẹ máa ṣe sàrà omi. Ẹ máa ṣe sàrà nǹkan tẹ́nu ń jẹ. Ok sà. Àìdára yín mọ̀ ò jí ẹ mọ̀ wípé òòṣà ni yín. Ẹ rí wípé gbogbo ọkùnrin tí máa ń bá yín ṣe yóò máa dáa fún wọn. Bẹ́ẹ̀ni sà. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Gbogbo ọkùnrin tó bá wá disappoint yín yóò jìyà. Nǹkan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Kí ló ń fà tí wọ́n fi ń jìyà? Sẹ́yìn lẹ́ ń ṣe wọ́n tó fi ń jìyà. Ó tí o bàbá. Mi ò mọ. Ìràwọ̀ yín ní ń fìyà jẹ wọ́n. Àlàáfà. Torí pé kọ́pìn púpọ̀ kọ́ wọ́n máa fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Àbẹ́ ẹ̀gbọ́yún náà rí pé kẹ́ wọ́n máa kọ́pìn púpọ̀. Àmì ò tiẹ̀ ń ṣe kò sí nínú kò sí kì í ṣe nǹkan tó wù mí jù tó wù mí. Tọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ń mo kú orí gbogbo yín kú oríire o. Iṣẹ́ ni tí ọmọ mẹ́lẹ̀ yìí mú tọ̀hún. Ẹ wá máa lọ odò ń dakọ̀ kan kẹ́ mọ ra nǹkan tẹ́nu ń jẹ. Ok sà. Gúgúrú, ẹ̀pà, àádùn, súùtì, kúlíkúlí,
làbídùn ìmúmú ìrèké ọ̀gẹ̀dẹ̀ àgbọn ẹ wàá gé gbogbo ẹ̀ kéékèèké ẹ wàá tú ẹ wàá lọ sétí odò ẹ wàá lọ máa bù ẹ máa fọ́n sí ẹ máa wá ṣàdúrà ire ọ̀tún ire òsì ire iwájú ire ẹ̀yìn ire àárín gbùngbùn ayé kọ́ máa bọ̀ sọ́dọ̀ èmi lágbájá ọmọ lágbájá. ẹ ṣeun bàbá. bẹ́ẹ̀ bá ti ń ṣe láàrin oṣù mẹ́ta ẹ rí wípé ẹ pè mí ẹ dúpẹ́ fọlọ́run. Okay, sir. Ẹ ṣé, sir. Hello. Ẹ káàárọ̀ sá o. Yes, sir. Ọlálékan Ridwan láti Ìbàdàn. Ọlálékan Ridwan láti Ìbàdàn. Bẹ́ẹ̀ni, sir. Ṣé ẹ wà ń live pẹ̀lú mi? Bẹ́ẹ̀ni, mo wà live. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Mo mú 7, Okay. mo mú 6, Okay. mo mú 14. Àkọ́kọ́ wọ́n kìlọ̀ bínú fún yín. Bẹ́ẹ̀ni, Àbẹ́ ìbínú. mo máa ń bínú. Ìbínú yẹn ẹ wọ́n lẹ́ gbọ́dọ̀ gbé tìṣẹ́gbẹ́ kan torí wípé àwọn ìyá mi ti lọ́wọ́ sí ìbínú yẹn àsìkò tó orí bá ń bọ̀ lẹ́ máa bínú. Bẹ́ẹ̀ni, 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 Ẹ bínú mi ìtàn ń jẹ́ mi ẹ máa wò pé kí lẹ bínú sí. bẹ́ẹ̀ni. Tẹ́yìn náà ti wá rí wípé kìíní yìí ti ń lọ́wọ́ kan ọ̀kà ó ti ń lọ́wọ́ kan àwọn ẹni bínú. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ìràwọ̀ tó sì dá nìyí ọmọ ológo nìyí. Ǹjẹ́ wàá máa mú bínú yẹn dínkù ẹ lọ ra èkuru funfun. Okay, sir. Ṣé wà pẹ̀lú mi? Mo wà pẹ̀lú yín. Èkuru funfun ẹ wàá máa tutọ́ sí lẹ́ẹ̀mẹ́ta. Okay, sir. Èkuru funfun yẹn lè má ju dédé èkúkù báyìí lọ. Okay, sir. Ẹ wàá ro èkuru funfun yẹn pẹ̀lú itọ́ yẹn. Okay, sir. Tẹ́ bá ti ro èkuru funfun pẹ̀lú itọ́ yẹn tán ẹ wàá lọ máa fọ́n sí ẹsẹ̀ tí ọ̀nà tẹ́sẹ̀ ń rìn Okay. tàbí orí ọ̀dà ẹ mọ̀ wá ní gbogbo òbínú tó lè máa da oore mi nù táyé lè fẹ́ tibẹ̀ wọlé sí mi lá gbogbo òbínú yìí ó kọ́ parẹ́ lónìí Okay. ẹ mọ̀ wá dà sórí títì Okay, sir. pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń ṣe ìbínú yẹn ọmọ lọlẹ̀ bí ìbínú yẹn bá sì ti ń lọlẹ̀ àánú ọmọ wá dé àánú ọmọ wá dé àánú ọmọ wá dé ṣùgbọ́n wọ́n ní kẹ́ ẹ múra lórí iṣẹ́ àṣírí bíbò kẹ́ ẹ lè rówó ńlá láti jẹ àwọn ipò kan lọ́la Okay. ọ̀rọ̀ díẹ̀ tó fọmọlúwàbí sà. Okay, sir. Hello. Hello. Ẹ ra sà o. Ẹ káàárọ̀. Ṣé wà ń live pẹ̀lú mi sà? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Orúkọ yín láti ìlú wo sà? Láti Èkó. Orúkọ yín sà láti Orúkọ mi ni Ibrahim. Ibrahim látèkó. Ẹ́ Ibrahim Mikaeli. Ọya ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. 10. 9. 10, 9, 8 àbí? Àkọ́kọ́ wọ́n ní kí ló dé tọ́kàn yín ò balẹ̀ tí rònú pọ̀ fún yín. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sà ẹ dákun. Wọ́n ní rònú pọ̀ fún yín lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n lẹ́yìn náà sì wá wò pé kí wá ló dé táyé wá ń dààmú yín tó tó báyìí ṣé èmi wá ló yẹ káyọ̀ máa ṣe pẹ̀lú gbogbo bí mo ṣe dáa tó. Torí pé aláàánú ni èèyàn tí máa ń tọrẹ ní. Náà kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ aláàánú àfi tẹ́ ẹ̀ bá nílẹ̀ lé fún yàn. Now kí wá lẹ́ lọ ṣe tí gbogbo ìdààmú yóò fi kú ò torí ọlọ́rẹ tẹ́ ẹ jẹ́ ẹ lọ ra obì mẹ́ta ẹyọ mẹ́ta ẹ lọ ra ìdí iyọ̀ mẹ́ta àti 200 naira owó Emefiele tó pọ̀n mẹ́ta ẹ wá di gbogbo ẹ̀ sọ́nà mẹ́ta iyọ̀ kan obì kan owó kan iyọ̀ kan obì kan owó kan iyọ̀ kan obì kan owó kan ẹ wá lọ fún obìnrin oníbàárà mẹ́ta tó wà lórí ìjòkó ẹ wà á ṣàdúrà sí gbogbo bíkíbi táyé bá ti wulẹ̀ kán dèmí kán tú mi torí wípé bá a bá di iyọ̀ lọ́jà bá a bá délé àtú ni gbogbo bí táyé bá ti dèmí ẹ tú mi lẹ̀ ẹ wá lọ fi ṣe sàárà wọn.
08030456383 08030456383. Ẹ rí wípé ìsọjí orí afẹ́fẹ́ tòní ṣùgbọ́n àmọ́ ṣe lálábọ̀ ń fi bọ̀ àmọ́ wọlé àmọ́ jáde torí wípé ọ̀kẹ́ prógámù mi fáwọn tó ń tẹ̀lé mi kí gbogbo ààrẹ ni òṣòlẹ̀ ẹ̀yọ́nú aṣínà rárá àwọn ọ̀rọ̀ míì ń bẹ tí ṣèyàn láǹfààní. Mo ti lẹ́yìn tó bù mí lówó lálárí ó ní bàbá lẹ́kṣọ̀ yín tí mo gbọ́ sì yọ mí kú ònú ọ̀fìn ayé ó sì bù mí 1 million. Mo ní yes sir kí wá tún ni 08030456383. Hello. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà o. Hello sir. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ sà o. Hello, ẹ káàárọ̀ sà. Yes sir. Ẹ̀rọ sà. Láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀ kí lorúkọ yín sà? Ìbàdàn ni o. Ẹni? Láti Ìbàdàn. Láti Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín sà? Abdullahi. Abdullahi lorúkọ yín sà. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. 6, 12, 7. 7. Àkọ́kọ́ wọ́n láwọn oore kan fẹ́ wọlé fún yín. Ṣé ń gbọ́ Yorùbá mi yé? Mo ń gbọ́ yín àgbóyún. Wọ́n lóore ńlá sì ni. Ibi tẹ́ ẹ̀sì fọkàn sí ni ó ti wá. Wọ́n wá ní kí ẹ lọ wá àwọn nǹkan tó dùn. Ìrèké dùn, ọsàn dùn, ṣúgà dùn, oyin dùn, làbídùn dùn. Àwọn nǹkan tó dùn yẹn wá kó jẹ wá lọ fi ṣe sàárà lásìkò sínú yìí. Ẹ rí wípé ńgbà tí ó bá fi tó ọ̀túnla sọ́sẹ̀ kan ẹ rí jàsà sàárà àtẹ̀ṣe. Bẹ́ẹ̀ bá wá ṣe tọ́tẹ̀ rí jàsà rẹ̀ kọ́mẹ̀ntì abẹ́ prógámù yìí. Hello. Hello, daddy. Ẹ káàárọ̀ sà o. Ẹ káàárọ̀ sà. Ṣé wà live pẹ̀lú mi sà? Bẹ́ẹ̀ sà. Orúkọ yín láti ibo lẹ̀ tí bá mi sọ̀rọ̀ sà? Olúwatọ́ba ló ń bá yín sọ̀rọ̀ láti Àkúrẹ́. Olúwatọ́ba láti Àkúrẹ́. Mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Òun nọ́mbà 10. Okay sà. Nọ́mbà mẹ́ta ni sà. Nọ́mbà mẹ́ta ìmọ̀mú nọ́mbà 10, nọ́mbà 7, nọ́mbà 1. Number 1. Àkọ́kọ́ sà. Yes, sir. Wọ́n ní ẹ má máa fẹnu ara yín fira yín sínú ìdè. Okay, sir. Nítorí wípé a sọ̀rọ̀ sẹ́ni yín. Ṣé mo parọ́ sà? Alright, sir. Nítorí wípé mo rí yín pé ara àwọn tí ń pàṣẹ ni ṣùgbọ́n nǹkan rí bákan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sà. Tó wá dàbí ẹni wípé ṣé mi ò wá máa ṣe mọ́ ni. Bẹ́ẹ̀ni. Aládùúà ni yín, onígbìyànjú ni yín. Bẹ́ẹ̀ni, sir. Àbí ṣé mo parọ́ sà? Alright, sir. Ẹnu ara yín lẹ̀ fi ń sọ̀rọ̀ àṣẹ tẹ́ ẹ fi ń fira yín sínú ìdè sà. Wow. Yes, sir. Ó ṣe wá dojúrú fún mi báyìí. Ah. Ó ṣe wá rí báyìí. Sọ wá yẹ kó rí báyìí. Ìráhùn lẹ fi ń ba ògo ìbáwáyé yín pẹ̀lú iṣẹ́ tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́. Ẹ lọ ra ẹyin òróró 9. Ẹyin òróró 9. Ẹ wá máa fi ẹyin òróró mẹ́ta lójoojúmọ́. Ọjọ́ 7 lẹ́ fi lò. Okay, sir. Ẹ wá fi ra orí yín láti irun orí dé àtẹlẹsẹ̀ ẹ ní jẹ́ kó fọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Okay, sir. Tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ni o. Oríta mẹ́ta tó súnmọ́dọ̀ yẹn wà lọ fọ́ mọ́ bẹ́ẹ̀. Okay, sir. Ẹ̀yin tó láyé ẹ dá ògo mi padà. Okay, sir. Tẹ́ bá wá ṣe ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta. Láàárín ọjọ́ kẹta àwọn tẹ́ bá rí ẹ pè mí. Tàbí kẹ́ kọ́mẹ̀ntì abẹ́ prógámù yìí. Okay, sir. Okay. Hello. Hello, sir. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ ra ma o. Yes, sir. Ṣé wà live pẹ̀lú mi? Bẹ́ẹ̀ni, sir. Orúkọ yín láti ìlú Òmà. Orúkọ mi ni Mrs. Adéyẹmí láti Abẹ́òkúta.
Mrs. Ade. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. 4, Yes. 8, Okay. 2, Àkọ́kọ́, wọ́n ní ẹ ṣọ́ra fọ́rẹ̀ẹ́. Kẹ́ ẹ má sọ̀rọ̀ ara yín fọ́rẹ̀ẹ́. yes, sir. Ẹ̀kejì, wọ́n lọ́mọ yín kan ó lóyún tí ó bá sì ti wà lóyún báyìí. Mọ́mí ṣe wà pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni, sir. Ọmọ yín kan ó lóyún tàbí kó wà lóyún báyìí. Yes, sir. Gbogbo ọmọ yín tó bá ti wá lóyún ẹ̀ gbọ́dọ̀ sọ fún pé wọn gbọ́dọ̀ ṣẹ́yún lásìkò yìí tàbí kán dọ́gbọ́n sí i. Yes, sir. Nítorí wípé oore fẹ́ ti bẹ̀ wọlé fún yín torí pé oore ọmọ oore ni. Bẹ́ẹ̀ni. Wọ́n wá ní kẹ́ ẹ wá lọ ṣe sàárà gbogbo nǹkan tẹ́nu ń jẹ lórí àwọn ọmọ yín àti lórí ara yín fúnra yín torí wé èèyàn tẹ́yìn náà jẹ́. Kẹ́ wá ṣàdúrà sí i. Kí n má ṣe rí dààmú lórí ara mi mọ́. Kí n má ṣe rí dààmú lórí ọmọ mọ́. Gbogbo kò tó tí ń là kọjá yìí ó ti tó gẹ́. Ẹ wá ṣe sàárà yẹn kó pọ̀. Káwọn èèyàn bá yín jẹ́. Ẹ rí pé dúpẹ́. Okay, sir. Okay, sir. Nọ́mbà tẹ́ pè mí sí 082 30 45 6383. Ṣé rí gẹ́gẹ́ bí àwọn nǹkan tá à ń sọ lọ, ọ̀pọ̀lọpọ̀ ń fi ara rẹ̀ sínú ìdè láti ara wípé ń fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ òdì síra ẹ̀. Ẹlòmíì ọmọ páláṣẹ lòun, ẹlòmíì ọ̀dára ẹ̀ mọ̀, ẹlòmíì ọmọ irú èèyàn tóun gangan jẹ́. Ẹ̀ríkẹ́ ìyá kan ń sọ̀rọ̀ ó lóun ọ̀dára òun mọ́ nítorí pé kí ni àwọn ń sùn wọ́n ń jí wọ́n ń jẹun ni ètò ayé ò tí ì yé wọn tó. Ètò ayé ò ti jẹ́ kán mọ̀ wípé this is the type of person I am. Irú èèyàn tí mo jẹ́ rèé, irú tíràwọ̀ mi ń sọ rèé, irú tógo mi ń sọ rèé, irú tí ń là kọjá rèé. Ẹ mú gbàgbé ìlú Ìlọrin náà mo wà o. Lágbo ọba, ẹ lè fẹ́ wá mi wá. Fáwọn oṣólẹ̀ ńlá, fáwọn aṣínà ńlá, fáwọn ọ̀mùlẹ̀ ńlá, fáwọn àwúre ńlá. Ọ̀sáfẹ́ jẹ́ èèyàn máa bọ̀ wá lọ́rin. Anyway àtọ́ bá ti sọ̀kalẹ̀ ń lù lọ́rin. Sọpọ̀ ń lọ ilé epo Ibrolac lágbo ọba. Ilé epo Ibrolac lágbo ọba. Tó bá ti wá dé ilé epo Ibrolac yẹn, ìwọ wá béèrè Junction Olú Guest House. Tó bá ti dé Junction Olú Guest House yẹn, wàá rí signboard mi ń bẹ̀. Òrìṣàtọ́lá Ifágbénró Abba Medicine Limited. Wàá wá rí fọ́gá kan ní junction yẹn. Orúkọ fọ́gá yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ. Lọ́dọ̀ fọ́gá yẹn béèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpésìn ìṣègùn àgbáyé. Wá béèrè ilé mi, wọ́n tọ́ka ilé mi sí ọ. Mọ́sùn, Jíárọ̀p, àwọn ṣẹ́ńbẹ́ téèyàn fi là. Àwọn ṣẹ́ńbẹ́ tí mò ń ta, àwọn ṣẹ́ńbẹ́ tó bá jẹ́ tí ìrówó ṣiṣẹ́ ńlá. Àwọn ṣẹ́ tí ń ta 50,000. Ọṣẹ Edward mẹ́tí mo sọ lórúkọ bàbá mi. Ọ̀nlálàkálà ni. Ọ̀n jẹun lójú orí gbogbo ẹ̀ tí ẹ̀ dojúrò tí ẹ̀ wá mọ ibi tó fẹ́ yà sí. Kọ́kọ́ demand for 50,000 yẹn. Ọṣẹ Edward. Ìwọ wá ń tajà. Ọjà rẹ̀ ọ̀wá tàbọ̀ bá ti lọ ń bọ̀. Ọṣẹ ìtajà ń bẹ tí mo ṣe 50,000. Àwọn àgbàlagbà ní dọ̀ọ́là mú. Wọn ò tí ẹ̀ jẹ́ ọmọ ibi tó fẹ́ yà sí mọ́. Ọṣẹ àwọn àgbàlagbà 50,000. Ọṣẹ mọ fẹ́ là ọṣẹ ajé 500,000 ní wòye náà. Tí ọba lọ́wọ́ kan kánú o, kódà kan ti rí ògo rẹ mọ́lẹ̀. O gbọ́dọ̀ lo ọṣẹ yẹn kọ́ ọmọ rówó. O gbọ́dọ̀ rọṣẹ yẹn kí nǹkan ọmọ yàtọ̀ fún ọ. O gbọ́dọ̀ lọ́ṣẹ yẹn kọ́ ọmọ dúpẹ́. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383. Hello. Ẹ káàárọ̀ o. Yes, sir. Ṣé wà live pẹ̀lú mi sà? Bẹ́ẹ̀ni, sir. Orúkọ yín láti ìlú olè tí ń bá mi sọ̀rọ̀ sà. Ṣeun lorúkọ mi láti Àbújá. Ṣeun láti Àbújá. Ẹ mú nọ́mbà mẹ́ta from 1 to 16. Number 3. Okay. Number 9. Okay. And number 12. Àkọ́kọ́, wọ́n ní ẹ múra sóore tí ó wọlé. Owó kan wọlé tí ó bá fẹ́fẹ́ rìn. Ó ìrùn gbẹ́gbọ́ ìwà mi yé. Owó kan fẹ́ wọlé fún yín tí ó bá fẹ́fẹ́ rìn.
ṣùgbọ́n ẹ nílò láti pẹran láti ṣe sàárà kówó yẹn ó lè tètè wọlé torí pé àwọn ìdíwọ́ wà nílẹ̀ tẹ́yìn náà mọ̀ tó fi ń dàbẹ́ pé gbogbo ẹ̀ ṣe wá ń dàrú báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni sà tí túmọ̀ sí wípé ẹ gbọ́dọ̀ pẹran ẹ gbọ́dọ̀ nígbà tí yẹn ṣe nǹkan sínú atẹ́gùn káwọn oore yẹn ó lè wọlé ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí sórí WhatsApp lẹ́yìn ètò 08030456383 08030456383 ẹ mọ̀ gbàgbọ́ àǹfààní ń bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited àǹfààní ń bẹ lórí TikTok mi náà Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ẹ subscribe sórí àwọn line yẹn sórí àwọn YouTube yẹn ẹ ra àwọn àǹfààní ń bẹ tẹ́lẹ̀ má bá pàdé ní orí Facebook ẹ lè má bá pàdé lórí TikTok ọkàn wọ́n balẹ̀ o ara àánú gbà o ànídẹni àná o ànídẹni àkọlẹ̀bó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lo iṣẹ́ mi tẹ́ ń dúpẹ́ mi wá ń fàdúrà ran bàbá mi lọ́wọ́ pé iwájú tí bàbá mi kọjú sí kọ́ máa da ẹ̀yin tó sì fi lé ọmọ bàjẹ́ ẹ like ẹ share ẹ comment á tún pàdé gbà mí o bóyá ń jọ mẹ́jọ á tún tẹ̀síwájú lórí ètò ìsọjí orí afẹ́fẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan bẹ ńlẹ̀ ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.